ṣèyí ní ẹjọ́ ọ̀rọ̀ tí fún àmọ́dé ọ̀rọ̀ tí máa ń dún àwọn èèyàn mọ̀ níjọ́. olúwa ṣèyí ọmọ Mákindé ṣèyí. àfẹnitá dìtẹ̀ lásán pé ṣèyí ó ṣèyí tó. ó bá kó gómìnà yóò mẹ́pẹ́ nìkan ò dìtẹ̀ ń wò. àyè gbẹ̀gbẹ̀ sí ìtìgbẹ́ yàtọ̀ kan ti ṣe mí tèmi. ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọbọ̀ o. eégún alárí. ọ̀rọ̀ Ṣèyí Mákindé àtọ̀rọ̀ Tinubu kí la fẹ́ ṣe sí báyìí. sáwà. ẹ̀yin náà mo ń bi léèrè. ẹ̀yin náà ni mo ń bi yín náà. ọ̀rọ̀ fẹ́ dàbí ẹni tí ò jẹ gbì. àwọn ìṣe gómìnà. ní tó jẹ́ ń bi yín léèrè ni pé wọ́n ní Tinubu burú bẹ́ẹ̀ mi ṣe máa ń gbọ́ ṣùgbọ́n mi máa ń rí àpẹẹrẹ ìfà mi ní parọ́ fún yín lójú mi Tinubu máa ń fẹ́ jọ mógún lójú tèmi. Tinubu ò burú o. ayé gbẹ̀gbẹ̀ díjí bàbá lójú tèmi mi ní parọ́ fún yín èmi fẹ́ rí Tinubu bíi mógún àwọn ọmọọṣẹ́ rẹ̀. Tinubu ò burú o. mo fẹ́ rí Tinubu bígbà tí pé ó fẹ́ jẹ́ mógùn fún gbogbo àwọn ọmọọṣẹ́ tí ń tẹ̀lé kí ló fà á tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ṣé bọ́rọ̀ kan lè fi rẹ́rìn tẹ́ fi ṣàwádà ní bẹ́ẹ̀rẹ̀ ètò yẹn kí lè fi ṣàwádà ẹni kò sígbà tẹ́yìn náà ní máa bú Tinubu báyìí o tọ́nà tí ń bu àbúsoríire ló máa ń jẹ́. agbègbè àwọn tó bú ó ń fún ọlápọ̀fẹ́ nígbà tó padà yá. kò sì ṣe àwọn èébú pé orí bàbá burú. àwọn èébú gidi. àwọn nǹkan tó lè bàyàn ló kọjẹ́. bẹ́ẹ̀ni. àwọn nǹkan tó lè ba ayé yẹn jẹ́ ok ẹ jẹ́ ká lo orin náà mọ́kiri ká fi ṣàpẹẹrẹ. aláàjì. ẹ tí mo ṣe ẹ wo àwọn èébú tó jẹ́ pé kápẹ́jọba tó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kò nífẹ̀ẹ́ onítọ̀hún ó yẹ ká gbé Tinubu ju ẹ̀wọ̀n ni nígbà tó bá sọ pé kò sí ẹ tó gbé oògùn olóró tó Tinubu ọ̀rọ̀ tó burú débi wípé tinú Ṣòwòrẹ́ tó fi ṣe evidence ní court pé Tinubu ó ló mọ̀ pé criminal ni wọ́n dẹ̀ ní bó ló ṣe mọ̀ ó ní ẹgbà inú fídíò rẹ̀ náà mọ́ kiri mo ti rí ẹgbà ẹ̀ tó pè bẹ́ẹ̀ nìyẹn ó ní tó dẹ̀ fi gbà pé lóòótọ́ criminal Tinubu ó lóun dẹ̀ rí pé bó ṣe bú Tinubu tán lóòótọ́ ni Tinubu bá fún ní appointment ó níbi tó ti believe pé criminal ni Tinubu lọ́dọ̀ tòun nìyẹn lóòótọ́ ó fi bọ̀bọ̀ yìí náà ṣàpẹẹrẹ bọ̀bọ̀ tó lọ ṣe interview ní Àjàsírà yìí bọ̀bọ̀ kan tó lọ ṣe interview ní Àjàsírà táìmù kan báwo àrántí báwo kíní kan àwọn èèyàn máa rántí akímọ́mì wa Alájà Àdùnní ẹ rí i pé wọ́n wà lórí rédíò bá ṣe ń sọ̀rọ̀ yìí àwa ò dẹ̀mọ̀ pẹ̀ ń gbọ́ rédíò àwọn náà tẹ orúkọ ránṣẹ́ inú mi máa ń dùn tí n bá ti rírú àwọn èèyàn báyìí. láti bó náà ti ń bọ̀. ẹ̀yin ò kàn yín Amẹ́ríkà ni bọ̀dù kò kàn yín láti Amẹ́ríkà ni bọ̀dù kò kàn yín. kò kàn lè ṣe wa. kò kàn yín. Alájà Àdùnní ẹ káàbọ̀ mọ́ mi wá ẹ káàbọ̀ sórí ètò. ọkùnrin tá à ń sọ yìí náà òun ni wọ́n ń play fídíò àsìkò tó sọ pé Tinubu ò dáa kìíní àwọn èébú ńláńlá bó ṣe ń bọ̀bọ̀ yẹn gangan buhala ẹ ṣeun ẹ ṣeun Mr. Àtisọ̀láwálé náírà mi létí buhala ẹ wá dúró èébú tó bú Tinubu láyé kí ni ó padà ṣẹlẹ̀ abúgbà appointment ló máa ń jẹ́ ẹ wo bí Tinubu ṣe wà yẹn kẹ́ ẹ tó mọ̀ pé Tinubu ń gbọ́ ètò wa ẹ jẹ́ aṣọ tí ò dáńpà yìí tó wá jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tí ò mú làákà ìdání ó dàbí ká máa sọ nǹkan tí a mọ̀ nípa Tinubu ṣe mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ tí yóò mọ̀ nípa èèyàn kọ́ wá ní ayé bọ̀bọ̀ bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o 419 ni kì í súnlé gan ẹ máa jalè lóru ni ṣé ẹnìkan tó lè sọ yẹn wọ́n yẹ kó jẹ́ ẹni tó ń sùn sínú ilé pẹ̀lú ayé bọ̀bọ̀ kò ń sí ìwọ kan tó kàn rò pé torí pé ẹjọ́ ń ṣiṣẹ́ kankan náà wọ́n fẹ́ máa fi yẹn kàn máa fi bú ayé bọ̀bọ̀ lásán nígbà bá mú ọ pé kọ́ wá fìdí tó sọ múlẹ̀ kí ló sọ òun ni mo fi sọ pé lójú tèmi Tinubu máa ń fẹ́ dàbí mugun fún àwọn ọmọọṣẹ́ torí ó fẹ́ dàbí pé Tinubu ó lẹ́mìí ìdáríjì kò kì í bínú tán Tinubu ò kì í bínú tán ọba Níkòrò ṣe interview kan lẹ́nu BJ Lombi ó bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan kan tẹ́ fi mọ̀ pé kò yẹ kí irú ọba Níkòrò tó lè súnmọ́ Tinubu mọ́ síbẹ̀ ọmọ Tinubu náà tó ní ẹ má jẹ́ kọ́rọ̀ Arẹ́gbẹ́ṣọlá àbábẹ́lẹ́ sí kí tẹ̀blíkì yẹn ẹ má jẹ́ odi gbígbọ́n tó di lọ́la ẹ tún lè bá lẹ́gbẹ̀ẹ́ Tinubu padà ẹ wo nǹkan tí Fáyọ̀ṣe fojú Tinubu rí ayé gbẹ̀gbẹ̀ ẹ ń dé àwọn ọ̀rọ̀ yẹn díje bàjẹ́
ẹ wo tí Fáyọ̀ṣe tó fojú Tinubu rí àbúrò Fáyọ̀ṣe gan jáde Isaac Fáyọ̀ṣe òun gan jáde pé ọkọ̀ọ̀kọ̀ pòsì news kan tẹ́gbọ̀n rẹ̀ fi síta nígbà tó bú Tinubu dáàrin kan ó ní kódà tí Tinubu bá pe òun tó fóun ní appointment tó fóun ní minister ó lóun máa reject ẹ̀ ni Fáyọ̀ṣe ti sọ bẹ́ẹ̀ àbúrò rẹ̀ Isaac Fáyọ̀ṣe gẹ́gẹ́ ló post ẹ̀ ọlẹ́gbọ́n mi ẹ bá mi wo news yìí kí ló wá ń ṣẹlẹ̀ lénìí kó tó wá di pé wọ́n fi ṣe ọ̀ṣẹ́ Fáyọ̀ṣe ṣe ẹni tó jẹ́ chairman fún rural electrification project ẹgẹt pé àwọn ná ìgbèríko wọ́n fẹ́ dàbí àwọn tó máa wà lọ́ndà minister of power so ló máa mójútó gbogbo àwọn agboolé àwọn bí iná ṣe máa dé gbogbo àwọn ìgbèríko ẹ̀wọ̀n tí Fáyọ̀ṣe fojú Tinubu rí la. YouTube Premium is ad-free YouTube. tó ń tẹ̀lé Tinubu òun lèmi fẹ́ ka Tinubu kú tó ló fẹ́ dàbí pé kò kì í bínú tán ó ti fẹ́ sọ di mógùn bẹ́lẹ̀ ìbáṣẹ̀lẹ̀ ni tó ṣe oríṣiríṣi ẹjọ́ di ìgbìnrin ẹ̀ tó ti bá pẹ̀lú Tinubu ó wá fẹ́ dàbí pé Tinubu yẹn bígbà tó jẹ́ pé ẹni tó lẹ́mí ìdáríjì ni àmọ́ nítorí ẹ̀ kí máa ṣe wá ni pé àwọn tó bá wá sọ̀rọ̀ wọn dáadáa náà ó yẹ kí Tinubu ọmọ ránṣẹ́ sí wọn kọ́ máa ṣe àwọn tó sọ̀rọ̀ wọn dáadáa náà lóore tọ́nà tó ń bu àwọn náà ń gbádùn ní tó fi hàn pé bàbá yìí ò kì í bínú tán ó kàn jẹ́ politician tó jẹ́ pé Ọlọ́run bó ṣe máa ń ṣe nǹkan títì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ ni wọ́n ti ṣẹ̀rí kẹ́ẹ̀dẹ̀ tó mọ̀ wọ́n tún ti dọ̀rẹ́ rẹ̀ nìyẹn ẹ wo nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin ìgbà tí Tinubu àti Ọ̀ṣínbàjò tí wọ́n contest Senator Teslim Kọ́láwọlé Fọlárìn ẹ wo ohun tó ṣe fún Tinubu tó ti sọdọ̀ ọmọ báyìí àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ní tó fi hàn wá wípé Tinubu ò kì í bínú tán ibi tí mo wá ń lọ ni pé déédéé nǹkan tí Ṣèyí Mákindé wá gbé sọ́kàn tó wá fa nǹkan tí Ṣèyí Mákindé fi wá jẹ́ pé ó ṣàǹtakù Tinubu ni ọwọ́ ayé mi ayé gbẹ̀gbẹ̀ ìdí tó fi wá jẹ́ pé títí dọ̀la tẹ Ṣèyí Mákindé mo fẹ́ play kíní kan fún yín sí ayé gbẹ̀gbẹ̀ mo mọ̀ fẹ́ play kíní yẹn fún yín ẹ ṣeun ẹlẹ́gbàgbà Daniel Buhala àwọn náà ti fún wa ní fún ní mu ọkùnrin yẹn ayé gbẹ̀gbẹ̀ mo fẹ́ play kíní yẹn fún yín mo fẹ́ kẹ́ ẹ rí ní èyí tó fi hàn wá pé Ọlọ́run nìkan ló mọ nǹkan tí tí Ṣèyí Mákindé tó wọ bẹ́ẹ̀ ní sábà rẹ̀ náà ni ẹ gbọ́ kínní ẹ gbọ́ kínní ayé gbẹ̀gbẹ̀ fẹ́ kẹ́ ẹ gbọ́ kínní dáadáa ayé gbẹ̀gbẹ̀. Superior constitutionally to the state government. Well, they have more resources than the state, but the jurisdiction is coordinate. So we can do what is right in Oyo State, and we've been doing what is right in Oyo State. So we inherited local government, owing salaries, pensions, and gratuities head of state. ayé gbẹ̀gbẹ̀ lóòótọ́ etí gọ́fúnà Mákindé sọ yẹn bó kúkú ṣe rí ni wọ́n ṣe sọ yẹn gbogbo gọ́fúnà náà ló dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ pé nǹkan kan ń bẹ lọ́kàn ẹ̀ kò ń dẹ̀ ṣe first ọ̀rọ̀ tí wọ́n máa sọ lélẹ̀ Mákindé ṣàn ń ṣèṣe pé bígbà tí ìjà ń bẹ láàrin àwọn àti President Bola Ahmed Tinubu àwa mọ̀ láì ṣe pé bóyá Ìgbò làwọn àbí Haúsá tábà pé bóyá ayé gbẹ̀gbẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ tí mo ń sọ òun ni mo ṣe rò pé gbogbo àwọn ọ̀rọ̀ yìí ká mú léyò kọ̀ọ̀kan ẹ̀rí pé kan ní ti Ṣèyí Mákindé tá a ti sọ yìí ìkan ní gbogbo àwọn tó jẹ́ pé abúsoríire ni wọ́n ń bú Tinubu tí wọ́n dẹ̀ mọ́ ní Tinubu burú lójú tèmi bá ṣe wá ǹjẹ́ Tinubu ṣèyàn tó burú la wá lè pè báyìí kí láà sọ pé ń ṣe láàrin Ṣèyí Mákindé ni mo fi sọ pé ọ̀rọ̀ tẹ sọ láàrin kan pẹ̀lú Arẹ́gbẹ́ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ then Ọ̀ṣun tí sì tún ń dàrú dì sìn kí ẹ̀kú ti sọ̀rọ̀ bá ní kí la fẹ́ ṣe orí tẹ́ni sáwà
sáwa. tó ẹjẹ́ á gbé àwọn ọ̀rọ̀ náà ẹ yẹ̀ ṣeun wò. alájí ìyá kí gbogbo lílé kan sí ibi tí wàá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ mi alájí wípé a kí gbogbo àwọn NURTW Lagos chapter a kí wọn wípé wọ́n kọ́ ọ̀rọ̀ èèyàn wọ́n para fẹ́ra kù ẹni rere tó lọ Tọ́ba Ìjàyà bó ti jẹ́ pé èmi ò tiẹ̀ mẹ́ni alájí. abẹ́ẹ̀rí kúmọ́jẹ́ yẹn popular ni. story ẹ̀ tí mo ti gbọ́. iṣẹ́ kúmọ́jẹ́ kéèyàn popular ni. story ẹ̀ tí mo ti gbọ́ so far so good. ó jẹ́ kí n rí i pé ẹni náà òun náà. ó gbìyànjú ní ayé. òun náà gbìyànjú ní ayé. ó gbìyànjú. kọ́lọ̀ bá wọn tẹ̀wọ́ sí i. kódà gan jagunjagun ni wọ́n pè wọ́n. jagunjagun náà pè wọ́n. mo rí ẹnìkan tó fi write up kan síta. ó ní òun fẹ́ kí àwọn tó jẹ́ mẹ́mbà NURTW ẹ tó lè fi náà kọ̀rọ̀ yìí ó lóun fẹ́ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Tọ́ba Ìjàyà wọ́n ní Tọ́ba Ìjàyà Pasuma náà máa ń kì í ìyẹn Tọ́ba Ìjàyà gbogbo ìdí òru èyí tó ẹ̀mí kọrin mọ́. sọ ni Pasuma ń kì í. ó ní bẹ́ẹ̀ ni ìyẹn Tọ́ba Ìjàyà gbogbo ìdí òru wọ́n ní ní Fádèyí ẹ̀rọ tí mò ń sọ yìí náà àwọn ẹlẹ́gbàgbà àti Mr. Azeez Ọláwálé wọ́n máa jẹ́rìí sí wọ́n ní ní Fádèyí wọ́n ló ní left and right ibi títí tí bá kọjá báyìí ó dàbí Mùṣín náà apá bí àtàpá bí so tíjà bá wá dé àwọn tí bí ò tó bẹ́ẹ̀ kan fònà síbí àwọn tí bí náà ò tó bẹ́ẹ̀ kan fònà síbí. ta ló sọ̀rọ̀ yẹn fún mi lánàá ta ẹnìkan lájọ́ ń sọ̀rọ̀ lánàá wọ́n ní Fádèyí wọ́n ń pè nìkan ní J-Plum àbí J-Plum ni J-Plum yẹn lòun àti àfa àkàtúntì máa fẹ́ gàn dín báyìí olówó lòun náà bá Istijaba wọ́n ṣe ìjọ jàkẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí etiquette J-Plum yẹn àti Tọ́ba Ìjàyà wọ́n ní wàhálà àwọn méjèèjì náà ní Fádèyí wọ́n lẹ́nìkan ní left ẹnìkan ní right wọ́n ní ọ̀sọ́ débi pé ní Sunday àti lọ́jọ́ Sátidé ẹ mà àwọn máàcì agboolé tí wọ́n máa ń gbà yẹn àwọn bọ́ọ̀lù agboolé tó máa ń gbà wọ́n ní wọ́n yẹra bọ́ọ̀lù Fádèyí ìwà nípa ilé rẹ̀ lẹ́sìn orí èèyàn náà fi ń gbá bọ́ọ̀lù kẹ́ẹ̀lì mọ́bi tí ráyọ̀ tí wọ́n máa ń burú dé ń gbà yẹn according to bá ṣe sọ kódà wọ́n ní bá ṣe ń sọ ìwọ́n làwọn yóò máa rántí pé lásìkò tí ogun Fádèyí le láàrin Tọ́ba Ìjàyà àti J-Plum kọ́nà kó forí jìn Tọ́ba Ìjàyà kọ́nà kó túbọ̀ délé fún wọ́n ní ìjà yẹn le gan débi pé wọ́n máa ń forí èèyàn gbá bọ́ọ̀lù ní Fádèyí pé àwọn ọmọ tó jẹ́ ọmọ ẹ̀yìn wọn now wọ́n lásìkò kan náà ní ìjà Tọ́ba Ìjàyà àti bàbá kan tó máa ń pè ní bàbá aládò ẹgẹ́ ti sè bàbá kan náà ń bẹ tó ń pè ní bàbá aládò Mùṣín làwọn wọ́n rà pé Mùṣín náà wà bàbá aládò yẹn Òṣùpá náà máa ń kì í pé bàbá kìíní kan ọlọ́ọ̀mọ́ jẹ́ eré ìjà bàbá bílí wọ́n ní bàbá yẹn burú gan ibi tí mò ń lọ nínú right up tẹ́ni yẹn kọ ni pé ó ní gbogbo ẹni tó bá yẹ pé street lọ́nà ti gbàdúrà ẹ̀ ó ní kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ibi tẹ́ni yẹn fẹ́ parí ọ̀rọ̀ sí nìyẹn ó nítorí pé àwọn ìjà kan wà tó jẹ́ pé wọ́n ti jà sẹ́yìn àwọn ti gbàgbé. gbàtí bí gbàtí dé wọ́n ti gbàgbé. ẹ wo Tọ́ba Ìjàyà ń sìn wọ́n ní lẹ́nu àìpẹ́ tí òòrùn tó lọ sẹ́yìn tó ti di big man yìí ayé gbẹ̀ngbẹ̀ wọ́n ló ti wá ń ṣe charity ó ti bẹ̀rẹ̀ sí ní ṣàánú fáwọn èèyàn wọ́n ló ti di pé ẹ lè mọ̀ pé èèyàn tó ti ẹ̀jọ́ ọmọ líle tọ́jú ọmọ street ni mọ́ ẹ tó wá wo síbẹ̀síbẹ̀ assassination náà tó fi pa so kẹ́lẹ̀ kọ́rọ̀ yẹn pọ̀ mo tó fi ní kí n yà àìmọye gbogbo àwọn tó tètè fi assassination pa ní NURTW nítòsí ẹ̀ka dáwọ́ ẹ̀ dúró nítorí pé ẹ̀ ń tẹ́ ẹ pa tẹ́rù yẹ ẹ̀yìn ti pa gbé ṣùgbọ́n ẹ ti gbàgbé pé ẹ ti dí ọ̀nà oúnjẹ àwọn kan torí pé ẹ̀ ń tẹ́ ẹ pa ó láwọn tó ń tọ́jú táwọn náà ń tọ́jú àwọn ẹlòmíì ṣùgbọ́n gbà tí channel Tọ́ba Ìjàyà ti dín nìsí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló ti dí nílẹ̀ àwọn tó ń tọ́jú so àmì àwọn tó yẹ pé a ti ń gbọ́ ìró ikú wọn ní NURTW tẹ́nìkan bá dẹ̀ kú èèyàn rẹpẹtẹ ní kí ni yẹn máa affect so gbogbo àwọn tẹ́tẹ́ one street tẹ́wà ní NURTW
kò bá dáa kí n bá wa dá wa ń pààyàn à ń ṣàyàn pa nítorí kí náà nítorí ipò torí owó iná torí ipò torí owó náà ni owó tá à ní gbé lọ sọ́run ìgbà tí tó bá já kú nìsí ṣé organizing secretary wọn ṣe gbé lọ sọ́run. ìyẹn organizing ẹ̀ ń béèrè ni ìjà ó lówó gan ní gbogbo ilé ńlá tó kọ́ káàkiri ṣógbó kankan lọ àti ẹ̀gbọ́n tó organizing ibi tó wà tẹ̀ wulẹ̀ lẹ́tí lọ́dún mẹ́rin bí òwúlẹ̀ kúrò ńbẹ̀ ẹ wá dúdú dúkìá tó ní. ìgbà tó yẹ kí wọ́n gbádùn ilé ayé wọn. gan bẹ́ẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ wedding láìpẹ́ ẹ̀yìn rí báyìí. lásìkò tó yẹ kọ́ rò pé wò ó gbogbo ìyá tí mo ti jẹ ìsinmi ni mo fẹ́ kó tẹ̀lé. wọ́n kàn dá wàhálà lẹ̀ fáwọn ọmọ. ó ní àwọn bá kàn máa sunkún wọ́n á kàn máa sunkún ni. alájẹ jẹ́ ẹ̀ka bọ́ sí orí ètò àtúnyẹ alájẹ kí n tó bọ́ sí ọ̀rọ̀ Ṣèyí Mákindé àti ààrẹ orílẹ̀-èdè alájẹ mo rí ìròyìn kan yóò jáde lánàá ní tí mo kà ìròyìn kan jáde láàárọ̀ tí mo kà tó jẹ́ pé àná ló ṣẹlẹ̀ inú mi dẹ̀ dùn fún ròyìn yẹn bó ṣe ṣẹlẹ̀ alájẹ. inú yín dùn sí. èmi nínú mi dùn jù Nàìjíríà torí pé àwọn ọlọ́pàá Nàìjíríà ní òfin. tí ṣe dáadáa nù wọn. àtàwọn tó ṣe dáadáa náà yìí ń gbà tí wọn. ìlú àwàdé. tá a bá wo rẹ́kọ̀dù sí wọn náà wọ́n ti ṣàìdárí. ok ọyẹ ẹ máa bọ́rọ̀ yín. ìgbà tí wọn ní ìlú Àbújá lánàá ọwọ́ tẹ ọlọ́pàá mẹ́rin. ọlọ́pàá mẹ́rin. wọ́n dẹ̀ ti kó wọn ti tì wọ́n mọ́lẹ̀ pé wọ́n á fojú ba ilé ẹjọ́. àwọn mẹ́rin. bẹ́ẹ̀ni. ọ̀yà ẹgbẹ́ ń débẹ̀. àná wọ́n sọ wípé ẹnu iṣẹ́ tó yẹ kán wà wọ́n á lọ síbẹ̀ wọ́n lọ fọ́ barricade láti ní checkpoint láti máa gba owó lọ́wọ́ àwọn èèyàn. ok. wọ́n dẹ̀ ti ń gba owó tó fi lọ dá chairman ICPC dúró. ṣé ń gbàlàjì. ó yé mi mo gbádùn yín dáadáa. wọ́n lọ dá chairman independent ẹ máa gbọ́ chairman àtẹ́dá dúró independent corrupt practices and other related offences commission ICPC. wọ́n kọjá yìí o. chairman wọn náà dá dúró tí wọ́n á mọ̀. wọ́n dẹ́ni yẹn dúró wọ́n á wọ̀kẹ́ lọ sí ìdí POS. kó withdraw 53,000 naira fáwọn. bó ṣe ń withdraw ẹ̀ ní chairman ICPC ló take a picture bó ṣe withdraw lórí POS machine tí 53,000 naira withdraw. ibẹ̀ náà bó ṣe withdraw ibẹ̀ náà làwọn yẹn náà ti pin mara wọn lọ́wọ́. ìṣèjú ẹ̀. ó sì padà sí dèmó tó bí wọn á dá mọ́. ìdààmú sọ mo ní níṣẹ́jú ẹ̀ gbà tí wọ́n dóhùn mọ́. ó sì padà sí dèmó tó. lọ́n sọ pásìkò wọn tó. wọ́n sì call arrest fún gbogbo wọn. kí wá ṣe bí tí mò ń mọ̀rọ̀ lọ nìyẹn alájí. bó ṣe pọ̀ tó yẹ ìbẹ̀rẹ̀ kọ́lẹ́ tó lọ. ǹjẹ́ a mọ àìmọye àwọn táwọn ọlọ́pàá yẹn ti palẹ̀kùn tí wọ́n lágbára. àìmọye. torí pé chairman yìí torí pé ní ìwà nípò ni o ló ṣe call order pé kí wọ́n arrest àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ṣe call arrest àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n tì wọ́n mọ́lẹ̀ bá alájí. ǹjẹ́ àmọye àwọn ọmọ kéékèèké àwọn young people tí wọ́n ti gba owó lọ́wọ́ wọn bẹ̀yẹn tẹ̀sí àràsì wọn níbẹ̀ yẹn. wọ́n sọ pé iṣẹ́ wọn à fún wọn níṣẹ́ lọ síbẹ̀ yẹn kán lọ fún ọmọ bàrí kékeré máa ṣe checkpoint tó fi ń gba owó. ìjà àmọ́ wọn tó ti fi owó tó ń gbà tó fi frustrate ní ọjọ́ yẹn àtàwọn ọjọ́ mìíràn tó ti ń ṣe. akí mọ́mì wa Mrs. Fúnmi akí wọn káàbọ̀ sí orí ètò láti Amẹ́ríkà. ẹ wò bí pálábà wọn ṣe ṣe yìí nísìn. ẹ káàbọ̀ sórí ètò mà Mrs. Fúnmi láti Amẹ́ríkà. torí pé ní jẹ́ chairman ICPC lówó tún wọn láti rí bẹ́ẹ̀ yẹn. tuntun tó wá jẹ́ ordinary citizen ní aláàjì ṣó máa lẹ́nu lẹ́gbẹ̀ẹ́ ọlọ́pàá ṣé wọ́n ní rògbò yìí pé ó lè ní. kòkòrò àwọn lè pè lólè o ní tí ò dẹ̀ jẹ́ tiẹ̀ ni wọ́n máa gbélé lọ́rùn. tọ́pì lè múrú big man bá aláàjì ṣe kúrò àwọn ọlọ́pàá nàìjíríà aláàjì orí wọn ò pé o. mo rántí ẹnìkan náà tó jẹ́ pé àwa náà ń tẹ̀lé kò ṣe ntàgbọ́ Mr. Alaba. bẹ́ẹ̀ ni Mr. Alaba. Mr. Alaba láti London. aláàjì nítorí sọ pé orí àwọn ọlọ́pàá nàìjíríà ò pé ni wípé ẹ má bínú o. àgbẹ̀ ìpele lójú tí orí wọn ò pé ni. ṣé bí ojúlówó máa ń sọ pé ojúlówó tó yóò nú. wọ́n lè má mọ̀. aláàjì rárá akẹ́rùjẹ wọn àti ọpọlọ sẹ́ẹ̀ aláàjì wọn àlọ́pọlọ tó bá rí mu rẹ lòmíì wọ́n ti kọ́kọ́ ronú pé ẹ̀wà o ìdúró ẹni yìí ṣùgbọ́n wọ́n ti wẹ́ pé gbogbo ẹ̀ lọ́mọ yahoo gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ ìdọ̀tí ìgbà tó wọ́n bá wọn tán ni wọ́n tó wẹ́ pé amúdé ń sọ náà pé ní bó ṣe múra wọn àlọ́pọlọ níbẹ̀ ni aláàjì ní Ghana yìí téèyàn bá ń drive tí ọlọ́pàá bá dáyọ̀ dúró ọ̀rọ̀ ẹnu yẹn lásán ọlọ́pàá Ghana kọ́kọ́ kọ́ṣẹ́nà rẹ̀ pé bẹ́ẹ̀ ni ṣe ń sọ̀rọ̀
kódà kéèyàn wọ ṣọ́ọ̀tì nìkan. kéèyàn wọ ṣọ́ọ̀tì nìkan yẹn kọ́ṣẹ́ náírà mi. Mr. Seun ọ̀nà ti wọlé. ṣùgbọ́n Mr. Seun ti wọlé. ọlọ́pàá Nàìjíríà kí ó kó cemetery kó wa 4x4 jíìpù lẹ́kọ̀ọ́ ọlọ́pàá ó dá dúró yóò gbowó lọ́wọ́ òkú. Aki Mrs. Mary Olúwo mọ́mí wa ẹ káàbọ̀ torí ètò. níbi tó wà ẹ̀gá níbi ọ̀rọ̀ owó dé kí òkú kó dìde ní cemetery kó wa 4x4 jíìpù kó wọ material sára lajì wọ́n dá òkú dúró wọ́n gbowó lọ́wọ́. ẹ káàbọ̀ Mrs. Mary Olúwo current affairs. kẹ́jẹ́ gán declare pé òkú ni mí o wọ́n sọ pé kò káwá ìwọ lówó ẹ̀ kó òkú owó tí wá wá torí bó lè ṣe mú yàn lọ sí di pos ẹ̀ gbó lówó ẹ̀ tí ẹ̀ fúnra. alájẹ wo torí wọ́n sọ pé ìjà máa ẹ̀mí àwọn ordinary citizen tó ti fìyà jẹ tó ti gbó lọ́wọ́ tó ti aráàzì wọn torí nínú story ẹni yìí wọ́n aráàzì chairman ICPC dédi POS ní tẹ́bi gba 53,000 alẹ́ alájẹ ṣó gbé orí èèyàn dání ni ṣé bá gbó lọ́wọ́ ṣó pààyàn ni ṣé ìwé ọkọ̀ ni ò pé ni àbí kí la fẹ́ pè é. tó bá yá àmọ̀sọ́ pé Tinubu ò dáa tó bá yá àmọ̀sọ́ pé president Tinubu ò dáa ṣé president Tinubu ló ní káwọn ọlọ́pàá lọ fọ́n Bárẹ́kè kan máa gba owó. Mrs. Florence Adébáyọ̀ ẹ káàbọ̀ sórí ètò mọ́mi wa Mrs. Florence Adébáyọ̀ QH radio tí máa ń wo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń gbẹ́mi tó wọ́n sọ pé ìjọba Tinubu níyàn lára Tinubu ò dáa Tinubu ò dáa alájì ṣé Tinubu ló ní ká lọ fọ́n Bárẹ́kè kan máa gba owó ní checkpoint tọwọ́ bá wọn báyìí bẹ́ẹ̀ wọ́n pọ̀ káàkiri gbogbo state Àbújá nílé ìṣẹ̀lẹ̀ tó ti kó wọn. bẹ́ẹ̀ Alhaji mo máa ń wo skit kan ní ìsìn bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ ṣeré bẹ́ẹ̀ wọ́n pretend ní ṣùgbọ́n tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni pé ẹni á mówó dání á máa béèrè pé òun lọ sí Kazeem Street ẹ tó bá ní ẹjọ́ ẹ̀sìn wo lẹ́ ń ṣe ètò bá ní Christian yóò béèrè nǹkan Muslim ètò wá ní musek Alhaji Umar kan ní Christian lòun òun ṣẹ́ni láti chọ́ọ̀chì ni ẹni wá receive kọ́ Alhaji happy birthday mi tíra wọn tẹni àwọn Muslim tẹni kí n pín wọn fún o wọn á dẹ̀ bá yọ padà ká Christian náà ibẹ̀ ní Muslim ní Nàìjíríà lórí bẹ́ẹ̀ bó Nàìjíríà ṣe rí ṣẹ́jẹ́ lórí ká máa parọ́ ni. Nàìjíríà ń gbà mí ihun tó yẹ làwọn olórí wa fi ń fìyà jẹ wá ọlọ́run dárí jì mí. òun la fi máa ń sọ ń gbà mí kì bá a ṣe rí bẹ́ẹ̀ ni irú àwọn olórí tọ́lọ́ yẹn ti wà. bẹ́ẹ̀ ni Alhaji. orí ètò la wà current affairs QH radio Mr. Kazeem. ẹ̀yin náà wo irú àwọn ọlọ́pàá mẹ́rin tá a sọ yìí. akin káàbọ̀ sórí ètò Mr. Kazeem láti Amẹ́ríkà. ordinary citizen náà gba owó ìlọ́wọ́ Alhaji ó ti lọ gbé nìyẹn o. tó bá dẹ̀ sọ̀rọ̀ wọn á parọ́ mọ́ ni. wọ́n á parọ́ mọ́ ni 53,000 naira ṣùgbọ́n tó sọ̀rọ̀ ọ̀gá ni ní department so kò sí nǹkan tẹ́lẹ̀ sọ bó ṣe ṣẹlẹ̀ náà ni wọ́n ní ká kọ́ fún arrest wọn dẹ̀ kó gbogbo wọn Alhaji wọ́n ti tì wọ́n mọ́lé. lágbọ́rọ̀ Ọlọ́run irú ẹ̀ láàmú ọ̀rẹ́ gbogbo àwọn ọlọ́pàá tó máa ti ń fìtìnà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. báṣìrì wọn ṣe máa tún lélẹ̀. báṣìrì wọn ṣe báṣìrì wọn ṣe máa tún lélẹ̀. Alhaji kí n kábọ̀ sọ̀rọ̀ rẹ̀ ọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjíníà Ṣèyí Mákindé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan Alhaji tí mo sọ̀rọ̀ pa ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. lára àwọn tó jẹ́ pé àwa náà ń tẹ̀lé kò ń ṣe topic àwọn ni mọ́mí wa kan láti UK Mrs. Fatima Aliu wọn kú lórí ètò Mrs. Fatima Aliu. ọ̀rọ̀ tí mo ní ọ̀rọ̀ ẹnjìnà Ṣèyí Mákindé àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. lára àwọn tí mo tún rántí Mrs. Adébùkọ́lá láti Canada Mrs. Adébùkọ́lá láti Canada àwa náà ń tẹ̀lé kò ṣe rédíò àwa náà ń tẹ̀lé kò ṣe topic. ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. tẹ́lẹ̀ kò ń bẹ́ ń bẹ̀. ẹ̀kọ́ wà ń bẹ̀ gan Alhaji ẹ̀kọ́ tó dẹ̀ wà ń bẹ̀ ni pé àwọn fídíò tó ń jáde bí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ṣe wọ pálásì òní kí ẹnjìnà Ṣèyí Mákindé kán lọ wo fídíò yẹn lásán ẹ̀kọ́ wà ń bẹ̀. ẹ̀kọ́ tẹ́mi dẹ́rì bẹ́ẹ̀ bá ti wo fídíò yẹn ni pé mo rántí ìgbà tí Ọọ̀ni ọ̀fífẹ́ ṣe fẹ́ gba staff of office bí Ọọ̀ni ọ̀fífẹ́ ṣe dúró rè pé kó bọ́ di pé staff yóò rè. Ọlọ́run jẹ́ ká fún mi o Ọlọ́run jẹ́ ká fún mi o. torí tó bá lóun ò gbélẹ̀ kò sẹ́ni tí ó mú sí. torí gbà yẹn agbára wà lọ́wọ́ ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. ìyìn tí gómìnà bá sọ ọmọ yẹn lábẹ́ gé tó bá sọ pé rárá kì í ṣe
Ọọ̀ni Adéyẹyè lọ ní Ọọ̀ni ká lọ yẹn lómi kò sí kankan tí wọ́n ṣe wọ́n jà wọ́n para wọn kàn ní. ṣùgbọ́n Alhaji ká wá wò lónìí tí ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá tí wọn ò sí lórí ipò mọ́. ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ló wá ń dá wọnú palace láìsọ ọlọ́pàá kankan lẹ́yìn wọn. wọ́n wọ palace Ọ̀ọ̀nifẹ̀ as ordinary citizen. wọ́n dẹ̀ máa gba appointment wọ́n láti book appointment. wọ́n wọ bẹ́ẹ̀ as ordinary citizen. ká máa fi àsìkò yìí ká máa fi kí Alhaji Taye Currency pé wọ́n kú ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Canada. Mọ̀ pé a ti sọ pé tá a bá sọ̀rọ̀ nípa gbajúgbajà olórin tó jẹ́ pé all-rounder ni. Bàbá Honorable. Bàbá Honorable worldwide musician. Bàbá lọ́yà. Bàbá Honorable bàbá lọ́yà. Gbogbo ẹ̀yin tí Taye Currency ní orílẹ̀-èdè Canada ẹ kú àmójúbà Taye Currency o. Bàbá Honorable tó ti gbé àlùjó wọ́n tó ti gbé wọ Canada bá tó ṣe ń sọ̀rọ̀ yìí. Ọ̀kan lọmọ nìbàdàn lágbára Ọlọ́run gbogbo ti Canada tó ti ń jẹ tòǹgbà yẹn lọ. Ọ̀pá Currency ẹ̀gbọ́n akínyé o àtàlájì láti ẹ ṣeun. Ṣé wọ́n lọ sí Canada? Wọ́n lọ. Wọ́n ń bọ̀ láti Canada. Mo fẹ́ mọ déètì mi. Wọ́n ń bọ̀ ni wọ́n ń bọ̀ láti ibẹ̀ ni. Èmi ti ẹ̀ pàdé. Mo fẹ́ mọ déètì kí n tètè sọ fún ẹjẹ́ mi. Ó náà mo fi ní wọ́n bọ̀. Mo bá tètè book ticket. Àní wọ́n ń bọ̀ ni wọ́n ń lọ. Èmi ti ẹ̀ pàdé wọn ní Vancouver so. Èwo lẹ tó pè Vancouver àbí Vancouver. Vancouver kọ́. Èbó ti ní Vancouver o. Vancouver. Gbọ́dọ̀ rí ìdínkù. Vancouver. Èbó ló jẹ́ bẹ́ẹ̀. Aláṣẹ Google ẹ̀. Àwa tá à ń travel tá a bá ń sọ. Àdá bá ń sọ̀rọ̀ iná tí wọ́n pàdé níbi airport níbi pẹ̀lú Currency tọ̀ṣẹ́ kú airport Èkó láàárọ̀ yìí. Bàbá ayẹ lójú tí lọ́sẹ̀sẹ̀ ń kú lẹ́kọ̀ọ́ á ti ríra ń bẹ̀. Èbó ìjọ lẹ́yìn wá dé. Kí ló dé tí mò ń bí Kí ló dé tẹ̀mí kí? Táìwò náà lọ tẹ̀sán. Ẹ ń gbà mọ̀ pé irọ́ ni ó tẹ̀lé. Aláṣẹ táìmù kọ́. Ebe rí pé ó pẹ́ ká tó dé díẹ̀. YouTube Premium is ad-free YouTube. Ló fẹ́ lò ó. Ẹ bọ́ 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 ni wá irọ́ tì mí. Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà. Ẹ̀yin ní wọ́wọ́ mímọ́. Àwọn kílẹ̀ ní. Báyìí bọ̀bọ̀ ṣe wọ́n sọ funfun yẹn rẹ́ẹ̀dì lọ́jọ́ lójú mi. Ayé gbẹ̀gbẹ̀ máa wọ́rọ̀ wọ̀. Alhaji Ẹnjìnà Ṣèyí Mákindé tán wà ní orí ipò lónìí tán ṣe bí ẹni pé wọn ò ní kú lórí ipò mọ́ pé ìbẹ̀rẹ̀ máa wà títí láì kẹ́rọ̀ tí ọjọ́ tí wọn ò ní sí lórí ipò mọ́ o. Bẹ́ẹ̀ni. Mo ṣe sọ wípé máa fi ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ṣe àpẹẹrẹ. Mo ṣe ṣe ọdún mẹ́jọ ní ọ̀gbẹ́ni Rauf náà ṣe ṣe ọdún mẹ́jọ o. ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá wọn ò sí lórí ipò agbára mọ́ lónìí. Òun náà tún fi kíní kan sí ní ọwọ́. Bẹ́ẹ̀ni. Òun tó ṣe mínísítà ọdún mẹ́jọ. Òun tó ṣe mínísítà ọdún mẹ́jọ o. Láfíà àgbà yẹn. Wọ́n tó wá sí ipò mọ́ lónìí sẹ́ẹ̀. Wọ́n tó wá sí ipò mọ́. Ordinary citizen ni wọ́n. Ó máa ga o. Ìyá àdúnìyá. Ọ̀gbẹ́ni Ṣèyí Mákindé ẹ mú jáde. Ẹ kí mi ni nígbà tí èmi nà ń kí Arẹ́gbẹ́ṣọlá lẹ́yìn kó fún inú wa àbí Ṣèyí Mákindé. Ọ̀gbẹ́ni Ṣèyí Mákindé. Ẹ ṣe àgbàgà kí n mú jáde. Àwọn Yorùbá ló máa ń sọ pé ó ń bọ̀ àwọn aládé dé. Àwọn ní o. Alhaji kò sí irú agbára tí Ṣèyí Mákindé lè ní tí wọ́n lè dúró lẹ́gbẹ̀ẹ́ ààrẹ orílẹ̀-èdè o. Lábẹ́ bí ti wùlé ojú tó ń sọ pé kẹ́nìkan ò lẹ́nu tó àwọn nǹkan kan yẹn ọlọ́mọdé àríwá àlá o. Ṣèyí Mákindé tó kù tí wọ́n fi parí iṣẹ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó kù ní àsámẹ́ǹtì yẹn kan ṣe ni kí wọ́n ṣe. Sàmájẹ káàbọ̀ sórí ètò. Ká má máa fi sọ wípé ààrẹ orílẹ̀-èdè làwọn máa fi takò àbáwọn máa fi bájà. Igi mú jìnnà sórí ipò ààrẹ orílẹ̀-èdè ó jìnnà fáfáà sí ipò gómìnà ìpínlẹ̀. Bẹ́ẹ̀ ni kí Ẹnjìnà Ṣèyí Mákindé kí wọ́n focus lórí development Ọ̀yọ́ state èyí tó kù tí wọ́n àti ṣe. Ká fìjà lẹ̀. Kí wọ́n focus lórí assignment tó pọ̀ lórí tébù wọn kí wọ́n fìjà lẹ̀. Ìjà ọdọ́là. Àwọn tẹ̀ tí lórúkọ náà. Lóòótọ́. Lórí ìjà ọdọ́là lórúkọ ló sọ àwọn tí lórúkọ náà. Ó wá kú bàbá ṣe kílásì bóyá orúkọ gidi ni o àbúkọ wọn ti lóko. Ṣùgbọ́n kókó bẹ́ẹ̀ náà ní pé Alhaji kán má máa fi ìgbà tó yẹ kán fi develop ìlú káwọn fi jókòó pé ààrẹ làwọn máa fi takò àwọn máa fi bájà. Abẹ́lómi. Àwọn kan tó yẹ kí ẹ ṣe lùlù ń bẹ bí Ẹnjìnà Ṣèyí Mákindé tó bàbá rẹ jà lónìí wọ́n bá Alhaji Oríyọmí jà lọ́la bí ìbá ṣe Alhaji Oríyọmí wọ́n bá Súrí jà tí ìbá ṣe Súrí
wọ́n bọ́dọ̀ Sunday Igboho jà kí ló dé ẹ rí i pé wàá sọ̀rọ̀ Engineer Ṣèyí Mákindé àti ààrẹ orílẹ̀-èdè tẹ́sẹ̀ pé àwa aládàá sí wọn ni àwa. oníjẹ nígbà tá àwa jẹ gbogbo. torí gómìnà ṣáà ní special adviser. bẹ́ẹ̀ni. rẹpẹtẹ. wọ́n ní PA. rẹpẹtẹ. ṣé owó nìkan náà ń gbà ní. wọ́n fẹ́ dàbí owó nìkan náà ń gbà. tó bá jó nìkan ni kò wá tí kà wá kò lóyún ká wá tó bá jó nìkan ni kò ká wá ọmọdé ní àwa torí alájì. bẹ́ẹ̀ ṣe pàwá yẹn ló ti ẹ̀ pa èmi lẹ́rìí. àwọn kan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ alájì pọ́blẹ́mù pọ̀ nílùú ju ká máa gbọ́ wípé ààrẹ orílẹ̀-èdè àti gómìnà ìpínlẹ̀ kan ń jà ní tí ò dá alájì bóyá àsámẹ́ǹtì pọ̀ lórí tébù gómìnà tó yẹ pé wọn àti ìrí kankan yanjú ń bẹ̀. lágbára Ọlọ́run next month presidential rally ó bẹ̀rẹ̀ bí presidential rally bá ṣe ń bẹ̀rẹ̀ governorship rally náà bẹ̀rẹ̀ lọ́sùn lágbára Ọlọ́run òun ni wọ́n ti ń yínra wọn lọ́rùn lọ́sùn lóṣùgbọ́n wọ́n ti ń yínra wọn lọ́rùn àná lọ òní náà tàbí bẹ́ẹ̀ pé nǹkan ó dọ̀rùn alájì ní òkè fíà lóṣogbo wọ́n ti ń jà. wọ́n jà o. àwọn tó ń tajà ò lè tajà wọ́n ń sá kiri pé àwọn tọ́ọ̀gì ni o àwọn tọ́ọ̀gì ni o ìjọ wo la tó fẹ́ ronú lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọ gómìnà mélòó la rí tó ń lídìí ìjà àwọn tọ́ọ̀gì. kò sí. àwọn ọmọ gómìnà wà l'Amẹ́ríkà the last time tí wọ́n lọ sí Amẹ́ríkà àṣírí wọn rọ ọmọ gómìnà bẹ́ẹ̀ èwo nu wọn. mo rọ ọmọ gómìnà Adeleke ó kálukú kan ṣe tiẹ̀ ni. ẹ kí. no àjọ nìkan gbogbo gbà bẹ́ẹ̀ ni gómìnà mo dẹ̀ wọ́n my own. òkè bàbá ẹ̀ lẹ́jọ́ lọ́rọ̀ mo ní bàbá ẹ̀ lẹ́jọ́ lọ́rọ̀. ẹ wá orúkọ báyà láti. àbí bẹ́ẹ̀ ni. tẹ bá lọ sí UK. nagode. ẹ rà mọ gómìnà bẹ tẹwọ́ Canada bá wọn bẹ̀. mo fẹ́ kí yín lẹ́yìn ayé ọjọ́ tí ẹ̀ ń travel ẹ má sọ̀rọ̀, alájì ọjọ́ tẹ̀ ń travel Àní ẹ má jẹ́ sọ̀rọ̀. bá chairmanu kiri pàdé ní airport. ó ti yé mi. ṣé jẹ́jẹ́ yín kọ́lẹ̀ ń lọ àní ẹ má ẹ máa tún wọrí. ya fọ́tò papọ̀. àní ẹ má wọrí. alájì. Ọlọ́run fàbùkù mọ́ bẹ́ẹ̀ mo fọlọ́ ń bẹ̀ yín. bí ibo tí mo ní picture ẹ̀. àbí náà ni fọ́tò náà ti ń ó pè. máa ń dáhùn kan tí ìdúró mi náà lájì. fọ́tò náà ń pè kí n ṣe picture. tí màá di singara tí mo travel. àbí ẹ máa bá àwọn ọmọ gómìnà pàdé. bẹ́ẹ̀ni. ẹ lè pàdé wọn Nàìjíríà. bẹ́ẹ̀ni ní rẹpẹtẹ. ẹ̀ẹ́dẹ̀ lè pàdé wọn bí tẹ́tí máa ń kiri. àbí ibẹ̀ yẹn yẹn tiẹ̀ rí wọ́n bẹ̀. ọjọ́ wo lẹ kiri lọ tẹ́ ẹ bá tí mo wọn rí bẹ̀. wọn rí àbí ọlọ́mọ. àná àṣetò alájì àṣetò ń pa ọ̀rọ̀ Òṣogbo yìí náà ni àti ìyàtọ̀ ń jà. lẹ́nìkan táàrù bó máa dẹrùn orí wọn tún ti bẹ̀rẹ̀ alájì tí wọn bá ṣọ́ra ìjọba àpapọ̀ lè declare state of emergency. ìyẹn wà ní pé gómìnà tó wà ń bẹ̀. ẹ kó mọ̀ pí ẹ kí ni gómìnà wo táwọn ẹ̀fẹ̀ ń para wọn lójoojúmọ́. torí sí ẹ fẹ́ dàbí pé ẹ tí òun lè tí ì wọlé òun kò tí ì wọlé. alájà àwọn yẹn ń para wọn lójoojúmọ́ rálí òde tí ì bẹ̀rẹ̀ rálí òtún ti bẹ̀rẹ̀. wọ́n para wọn títí rẹ̀ bá bẹ̀rẹ̀ ṣẹ́ra náà máa pa ni. alájì ó mà ṣe o. tí gómìnà bá lè control state tí gómìnà fúnra rẹ̀ bá lè declare state of emergency pàápàá nísìn àbí kí curfew wà then ìjọba àpapọ̀ máa declare state of emergency tí ìjọba àpapọ̀ bá dẹ̀ fi declare state of emergency bẹ́ẹ̀ ṣe sọ ìyẹn ló wá máa burú jù. ẹsẹ̀ gómìnà ọmọ ṣe kìkì kò ní pé gómìnà tiẹ̀. kò lè pé gómìnà ọmọ torí ebe ẹ̀rí tó ṣẹlẹ̀ sí Fúbárà torí wọ́n á yọ òun kúrò ní. ibẹ̀ ni irú ẹ̀rí tá à ń sọ pẹ̀lú ọ̀rọ̀ Ṣèyí Mákindé nìyẹn nígbà tí Ṣèyí Mákindé ní àwọn lágbára àwọn láṣẹ ju ìjọba àpapọ̀ lọ tírù nǹkan yẹn bá ṣẹlẹ̀ gómìnà ò ṣe sọ pé òun lágbára tí wọ́n fi yọ látòkè. alájì gbogbo àti wọn gbé Òṣogbo tí mo wà lóṣogbo àwọn ìjàmbá yìí yóò ṣẹlẹ̀ ẹ̀rí sọ̀rọ̀ nísìnyí mo ní mo gbé Òṣogbo ẹ̀ sọ̀rọ̀ ebi bẹ̀yẹ náà la mọ̀ ń lé yín lẹ́mọ̀ ilé ọ̀dọ̀ yín. Canada ẹ̀ ṣe lé mi alájì ẹ̀ fẹ́ràn mi. ṣé kí n máa bá parọ́ tí bá fẹ́ràn yín ni. bó ẹ̀ sọ pé mo gbé Òṣogbo. Òṣogbo òròkì. níjọ́ tẹ̀lé wa kí ni Canada. ṣé Canada òròkì ni ẹ ń pè é. Canada òròkì Canada onírèké làwọn. èyí tí mo ṣe mọ̀ t'Òṣogbo yẹn níjọ́ ọmọ wa nígbà mọ́ mi ṣe bẹ́ẹ̀ dì mọ bẹ́ẹ̀ ṣe mú orin káàkiri àti gbogbo àdúgbò tẹ̀lé bá bọ́ọ̀lù òkè. ṣé wàá rúkọ dáàdì mi ní street pé dáàdì mi ló kọ́ ní street. ẹ̀fọ́ sáré yẹ òròkì a máa ń rí Òṣogbo òròkì. alájì níwọ̀n ìgbà táwọn yúùtù bá ń jáde tó ń jà lójoojúmọ́ àwọn yúùtù Nàìjíríà ò tí ì mọ tán ń ṣe arúgbó kọ́lùtà ń jà tó ń ṣe tọ́ọ̀gì kí ọmọ kéékèèké arúgbó kọ́. èló ni gómìnà ń fún yín èló ni opposition party ń fún yín èló náà ń fún yín tẹ́ fi ń jáde tẹ́ ń jà tẹ́ ń ṣara yín tẹ́ ń para yín
láì sọ ọmọ tí wọ́n ń bẹ̀. ẹ para yín ẹ gbọ́ pé gbogbo ẹni tẹ́ para yín ìjọ òní gómìnà jáde rí pé àwọn tó kú o àwọn lọ kí àwọn ẹbí ẹ o. àbí pé 20 million rèé o fáwọn ẹbí ẹ ìjọ o. wo ló ṣẹlẹ̀ mo sọ ọ̀gá náà Alhaji Mahmood tún sọ lónìí ìjọ dẹ́ra ọmọ gómìnà tàjọ tó máa ṣe swearing in. wọ́n wà ní suit. ìjọ Alhaji tó bá lọ dìbò gan ní sọ́kọ̀ sọ wípé gómìnà Adeleke àti àwọn wọn ti lọ cast ìbò. ẹ lè gbọ́ pé àwọn ọmọ gómìnà àtàwọn ọmọ lọ cast ìbò ṣùgbọ́n ìjọ swearing in ẹ máa rí aṣọ tuntun lọ́rùn àwọn ọmọ àtìyàwó ìgbà yẹn lè máa mọ iye ọmọ tó bí. nígbà tó ọmọ ọlọ́mọ ògo tó bá ti parí swearing tó ṣe pàtí tó yàn ẹ báyìí. àwẹ̀ bọ̀s. wọ́n tún padà sí Canada bíi Amẹ́ríkà èyí tẹ wá jà tẹ para yín lọ́nà àdúgbò àwọn ayé gómìnà wà ní fún yín ní iṣẹ́ lọ́fíìsì mọ́. ọwọ́ pé ibi swearing lẹ́ni wọ̀n sí yẹn o kẹ́ ẹ tó ṣẹ̀ wá sọ ìtọ́ba fẹ́ máa pé post. tí gómìnà bá fẹ́ pín post gbogbo ẹ tẹ́yìn jà tẹ́yìn ara tẹ́yìn ọbẹ̀ gómìnà ní fún yín post àwọn tó wà ń wo suit ẹ máa fún post ìgbàlẹ̀ àmọ́ fi àwọn weapon kan ti fún yín. ẹ wà máa fi dàlúrú káàkiri. ìgbà tẹ́ ẹ ṣiṣẹ́ fún wọn wọ́n fi bí sùn ìgbà tẹ́ ẹ kàwé. nígbà orí yín ò pé. ìgbà tó ní fọgá ti fi fọgálẹ̀ ìwọ tó ń ṣe agbèrò òfiṣẹ́lẹ̀. ògbò kìbẹ́lọ̀ wá káàkiri tó fi ń jàfẹ́ nìkan. ẹ para yìí. ìgbà bí òun wo ní sílárọ̀ ní Òṣogbo Alhaji ó kú díẹ̀ káàtó tí gómìnà dẹ̀ wà bẹ́ẹ̀ kí gómìnà Adeleke wà nǹkan ṣe sí o àgbépò lọ sọ́run o ẹ gbé wáyé o àtowó ẹ gbé wáyé o torí ìgbà tí ẹnìkan sọ̀rọ̀ láàárọ̀ nínú wọn sọ pé ìyá àwọn Adeleke ni obìnrin àkọ́kọ́ tọ́mọ ẹ̀ méjì ṣe gómìnà. ìyẹn ò ìtàn kan ní kẹ́dà kò ẹ̀kọ́ wo ẹgbẹ́ à ń gbóra dáadáa. ẹgbẹ́ ẹ̀sìn aka Adeleke ṣe gómìnà. ẹ wá ní kí ni kí ló wá kó wa. ṣé yẹn ló ní káwọn èèyàn máa kú. ìyẹn ò kọ́ wa ní kankan. alákìmí ní parọ́ kan yìí táàmù Adeleke àwọn èèyàn kú gan ní Ọ̀ṣun state. ìgbà kan ní wàhálà ìfọ́n ìlú ogun ṣẹlẹ̀ o. inú Ọ̀ṣun náà ni. ìlú ogun àti fọ́tà ń para wọn tá ń jólé ara wọn. ìgbà kan náà ló ṣẹlẹ̀ o. ilé náà tún ti ń ṣẹlẹ̀ báyìí. mélòó gan ni wọ́n lóṣogbo ní ìsìn táwọn èèyàn ń para wọn. àbọ̀ tí ó dìbò náà kọ́ ló ń kú yìí ni. kí gómìnà bá wa wá àkànṣe sí ọ̀rọ̀ ìfún àti ìlú bù ú. kó bá wá àkànṣe sí nípọ̀rọ̀ ẹnjìnà Ṣèyí Mákindé Alhaji mi lọ́rọ̀ púpọ̀ láti sọ̀rọ̀ torí. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ pé wọ́n tutù lójú tèmi bí Alhaji wọ́n fẹ́ jọ. olóṣèlú òkè ń tutù lójú o. ẹ̀mí ìdáríjì tán wá ní fáwọn èèyàn yẹn ń kọ́. àwọn tí wọ́n ní fún ni àwọn kan wọ́n á ní fún wọn o. El-Rufai ń bẹ ní ibi tán wà tán ti ń ẹ wo bó ṣe wà yẹ kò tí ì sọ báàlì mi rí sí o Tinubu lẹ́mí ìdáríjì. El-Rufai wà níbẹ̀ o. bọ́ọ̀ dàbí pé ibi tí Tinubu lè fi ṣeré dàbí ọ̀rọ̀ Adédìbú nìbàdàn. El-Rufai wà níbẹ̀ o. ìwọ tó bá ti fẹ́ jẹ́ pé ọ̀nà ìjẹ́ rẹ̀ ọ̀fẹ́ bàjà yọ bọ̀ ọjà. tá a fi dìbò tán ibẹ̀ ní El-Rufai máa wà o. ṣùgbọ́n ibi tí mò ń lọ ni pé tẹ́ El-Rufai bá sọ lọ́la láti pé Tinubu mọ̀ bínú ẹja jọ bẹ́rẹ̀ àníyàn lọ níjọ́ yìí padà ó tún famara tiẹ̀ nìyẹn. àwọn ìyàwó tí wọ́n ń bẹ̀bẹ̀ pé kí bàbá. kán bẹ̀bẹ̀ kán túlẹ̀ lòun sọ. òun dẹ́ pé tá bá túlẹ̀ opponent òun ni. ibi táwọn kan fi parí bò nìyẹn Alhaji kò sólóṣèlú tó burú kò lè sólóṣèlú tí ò burú o bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ olóṣèlú tó bá rí pé o ti fẹ́ gbàjẹ́ lẹ́nu. bàbá Adédìbú bẹ lọ́hùn. òun náà máa gbàjẹ́ lẹ́nu. a ní ẹ lọ bàjà o ti fẹ́ gbàjẹ́ lẹ́nu wa. torí màtàbá gbọ́ pé ẹnjìnà Ṣèyí Mákindé wọ́n ń ta wọn sí ààrẹ orílẹ̀-èdè ṣé ń tẹ́ wá ṣe lórí ipò tẹ́ wà nìyẹn. ẹ ò gbọ́rọ̀ Fubara. àwọn òde fìgbà kan gbọ́n tàrí pé ààrẹ orílẹ̀-èdè ń ta wọn sí. n tó fọ́ nínú gbogbo ọ̀rọ̀ yẹn nìyẹn n tó fọ́ nínú gbogbo ọ̀rọ̀ yẹn nìyẹn. kò dé kó rí bẹ́ẹ̀ ẹ tẹ́ ń jáde fún presidential bill tẹ́ jáde fún presidential báyìí náà fẹ́ gbégbá rẹ̀ tẹ́ wá ń jáde lẹ́ ń ṣe báyìí ṣé bí lídà ṣe ń wà nìyẹn ṣé ìjà ni lídà máa ń jà lórí ipò ni rárá kí gómìnà Ṣèyí Mákindé ká má gbàgbé pé bóni tìrí ọ̀ lónìí rí bẹ́ẹ̀ wọn àní wà ń bẹ̀ títí láyé o bó pẹ́ bóyá agbára ò ní sí lọ́wọ́ ọmọ ká má gbàgbé wípé ó ti ní àwọn atrocities táwọn náà ti ṣe tí àwọn ìjọba ń dúró dè wọ́n o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni ò tiẹ̀ mọ kankan owó bọ́ńbìlà tó ṣẹlẹ̀ ní Bódìjà ká fún gómìnà ní $50 billion tí gómìnà padà ní rárá pé 30 ní ẹ̀ ṣàkáǹtì ẹ̀ o. torí wọn ní gbàgbé. àìmọye àwọn kan tí àti ìmọ̀ ní ìsìn tó gbé pàtàkì bá kú lọ́wọ́ yìí
àwọn ìjọba àpapọ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú yín sókè gómìnà ká fẹ̀sọ̀ ṣe o tó bá ṣẹlẹ̀ tán gbà yẹn àwọn òfin ròyìn sọ ni o tẹ́ wàá fẹ́ jáde ròyìn sọ ẹ tètè mọ tẹ́ ẹ ṣe ní ìsìn àwọn òye ti gómìnà Ṣèyí Mákindé o kì í ṣe pé à ń bú wọn o òótọ́ ọ̀rọ̀ bẹ̀ là ń sọ mọ́ yìí sọ pé káwọn yẹn wo ohun tó ṣẹlẹ̀ ní ààfin Ilé Ifẹ̀ lónìí Arẹ́gbẹ́ tó yẹ pé nígbà tó wà ní gómìnà gbà yẹn tá bá wọlé báyìí àwọn ọ̀rọ̀ tó máa ń sọ pẹ̀lú fún kọ́ńvọ̀ ẹ̀ Arẹ́gbẹ́ tó ara wọn ń wọlé jẹ́jẹ́ wọn wo fídíò bẹ́ẹ̀ pé. wọ́n ní bí ọmọdé bá sunmi kumi àwọn àgbà dẹ̀ ṣe kí ni wọ́n fi èsì. Pẹ̀lú bọ́ sọ pé bọ́mọdé bá ń gègé nípò àgbàdo kọ́ ló mú tó igi lè gún pa àgbàdo. lágbàdo ọba máa ń rí ìlú ọba máa ń rí. yóò máa dúró yóò dúró sẹ́rí ìtàn nítán nílẹ̀. ìtàn nítán lé onítàn ilẹ̀kọ̀ ẹ̀yìn ìjẹ̀bú pé tẹ́ wọ́n kù nígbà yìí. ìtàn nítán lẹ̀ náà ni ẹ jẹ́ parí ìtàn tí mo fẹ́ sọ. ìtàn nítán nílẹ̀. àwọn ìjẹ̀bú ọmọ mi pa o. ẹ òkè ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin tẹ́ wá láti fẹ́. ẹ̀yin Kaduna. ìtàn nítán lẹ̀ nítorí ìkíni torí pé tí wọ́n bá ń ṣe ó máa dìtàn gbogbo ìgbà. táwọn bá bìlíìfù wípé n táwọn fẹ́ ṣe àwọn right àwọn wà nípò táwọn lè fi ṣe táwọn ń ṣe nísìn kó máa ṣe èso. ìdí tẹ́mi fi ń fún ọ láìdí eléyìí jẹ́ni gbogbo nǹkan tí ayé bọ̀bọ̀ sọ òótọ́ ọ̀rọ̀ ni. àmọ́ gẹ́gẹ́ bí ayé bọ̀bọ̀ náà ṣe gbé ọ̀rọ̀ yẹn tọ́dẹ̀ sọ́ọ̀sì wípé àwọn special adviser wọn wọ́n ṣàn gba sálárì. wọ́n dẹ̀ ń wò wípé fine bó ṣe máa jẹ́ lélẹ̀.